أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهد الله فهو المهتد وما يضلل فلا تجد له وليا مرشدا والصلاة والسلام على سيدنا ومولانا نبي محمد وعلى آله وصحبه ومن احتاج على ناجي إلى يوم لا ريب فيه أما بعد. Adọ́pẹ́ fún ọba tíjọ́ lọ. A ṣe ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́gẹ́ fún Adéwálé tí ń jẹ́ Ànábì wa Muhammad. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run kó máa bá Adéwálé Ànábì. Pẹ̀lú gbogbo àwọn àlùfáà tí wọ́n jẹ́ ẹni rí nínú Islam tó jẹ́ pé àwọn náà ní al-ulama'u warasatul anbiya. Ìkẹ́ Ọlọ́run kó máa bá gbogbo wọn ní àìnífà ọ̀rọ̀gùn. Islam ẹ̀sìn tó tóbi ni, ẹ̀sìn tó jẹ́ pé Ọlọ́run fúnra lára rẹ̀ fọwọ́ sọ̀yà wípé inna dina idallahi al-Islam. Èmi Ọlọ́run, ẹ̀sìn Islam wá látọ̀dọ̀ èmi Ọlọ́run. Kò sẹ́dá kan tó lè fọwọ́ sọ̀yà pé ẹ̀sìn kan Islam látọ̀dọ̀ ẹnìkan tó wá ju ọ̀dọ̀ Ọlọ́run lọ. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, Ànábì kan jẹ́ ìránṣẹ́ ni. Ànábì Ọlọ́run sì rán Ànábì iṣẹ́ lórí Islam ò bàjẹ́ látara Ànábì. Àwa tí àwa gbé Islam dúró lénìí, kí ló dé tí Islam fẹ́ bàjẹ́ látọ̀dọ̀ wa? Ṣùgbọ́n òwe Yorùbá ó ní ọ̀rọ̀ kan ajẹun máṣọwọ́, ẹni tó fi nọ́mà èèyàn námà tó fi sẹ̀gú sí òun ló jẹ̀bi. Èyí tí mo ń sọ nísìn, gbogbo ẹni tó bá ń gbọ́ mi, mo fún Ọlọ́run bá bẹ̀yìn àti Adéwálé Ànábì wa Muhammad, ẹ bá mi share ọ̀rọ̀ yìí kó dọ́dọ̀ Mr. Sunday Igboho. Sunday Igboho, ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ yín òun ni pé ẹ má jẹ́ kí àwọn àfáà wórówóró lénìí, ẹ má jẹ́ kí wọ́n tì ìlú Islam. Ẹ má jẹ́ kí wọ́n tì ìlú Islam tó wọ́n ti fẹ́ máa tì ìlú Islam. Kó lè yí kó jẹ́ wáàsí fún Sunday Igboho. Ọ̀rọ̀ Ọlọ́run ní Al-Qur'an Al-Karim ó ní yá ayyuhal lazina amanu taqullaha wa litanzur nafsun ma qaddamat ligadi wattaqullaha inna Allaha khabirun bima ta'malun. Ọlọ́run ni mo pè é tẹ́lẹ̀ gbọ́ ẹ̀mí Ọlọ́run bá gbọ́. Ẹ̀yin náà máa wòye lórí nǹkan tí ẹ̀yin tì síwájú fún ọ̀la yín. Ṣé èní ṣé kò ní bà ọ̀la yín jẹ́? Torí pé èmi Ọlọ́run ń fún yín nírò nínú gbogbo ohun tẹ́ ń ṣe níṣẹ́. Sunday Igboho, Ọlọ́run lè ṣòwò fún ẹ, Ọlọ́run lè ṣagbára fún ẹ, ṣùgbọ́n ẹ̀sìn ọ̀tọ̀. Àti Alifulani àti Saheed Shittu, gbogbo kan mo fi búra, àlámọ̀ àfá ò sí lára wọn. Ẹ má jẹ́ wọ́n fi àfá àti wọn kún fi kó bá yín látara Islam. Èmi tí mo ń sọ̀rọ̀ mi ò pé mo mọ̀ o, mi ò pé mo dá o, ṣùgbọ́n iṣẹ́ táwọn bàbá ńlá bàbá wa ṣe, ẹ má jẹ́ kí wọ́n bàjẹ́. Ẹ sì má gbọ́n ò sì lè bàjẹ́, ṣùgbọ́n kí wọ́n kàn má fi ti yín kó bá ti wọn, òun ló jẹ́ máa sọ̀rọ̀ yìí fún yín.
advice ni àti ìmọ̀ràn àti ìkìlọ̀ látọ̀dọ̀ Ọlọ́run sí yín. Torí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ lẹ́ni tẹ́ ń fà yìí yóò padà dìtàn lọ́la. Wọ́n máa wá béèrè pé kí dọ́kan Sunday Igboho lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Meanwhile ọ̀rọ̀ tó wà lẹ́yìn ṣọ̀rọ̀ ẹ̀sìn. Episode 1 lèyí tí mo ṣe yìí. Máa padà jẹ́ kó yé Sunday Igboho ohun tó fi jẹ́ pé mo sọ Al-Fulani tá ń sọ yìí tẹ́ ń pariwo yìí. Tá bá ń sọ̀rọ̀ nípa àwọn ìjáfà ìjẹni Ọlọ́run mi ò rí lára ẹ̀. Saheed Shittu tá bá fẹ́ sọ̀rọ̀ nípa ìjẹni Ọlọ́run ìjáfà ìjẹ́ gbogbo nǹkan wàláhì mi ò rí. Tó bá sì já àwọn ẹni tó mọ̀ nípa ẹ̀sìn tí wọ́n bá ṣe tí wọ́n bá wò dáadáa lóòótọ́ wàláhì kò sálàmù ẹ̀. Torí mo ń bọ̀ wá ká fún wa ẹ̀hún tí a gbọ́ nínú tírà tá a sì rí ni pé al-ulama'ul warasatul anbiya àwọn àfáà àwọn olójogún àwọn ànábì. Tó bá wá jẹ́ pa jogún ìwà gbogbo ìwà tí Al-Fulani ni o àti Saheed Shittu ni o gbogbo ìwà tí wọ́n dá Al-Fulani wù àti ìwà tí a rí tí Saheed Shittu náà ń gbọ́ àwọn èèyàn káàkiri lára ta ló ti jogún ẹ̀? Ṣé lára ànábì Muhammad ni? Ṣé lára ànábì Musa ni? Ṣé lára ànábì Isa tí jẹ́ Jésù Kristi? Ṣára wọn ni wọ́n ti jogún gbogbo wa yìí? Ìdí tí mo sọ pé mo rí pé wọ́n ṣe ààyò Ọlọ́run kankan sí lára wọn kan parọ́ mọ́ Islam ni. Kọ́ máa wá fi ti yín kó bá ti wín tí wọ́n kó bá ti Sunday Igboho. Àkọ́kọ́ Sunday Igboho náà sọ náà rẹ̀ pé Kristẹni lòun tí è bá ṣe pé ẹ̀yin tẹ́ ń pera yín láàfáà mùnáfíkí lè tí è bá ṣe kórì yín dàrú ẹ̀ ṣàfà. Ẹ̀jẹ̀ lè já àfà ṣùgbọ́n kìí ṣe ní Islam. Èyàn sọ pé mi ò mọ ohun tí ń jẹ́ èmi ò mọ Kùránì èmi ò ṣe mùsùlùmí ẹ̀sìn kó ọ̀rọ̀ ẹ̀sìn kó lọ́ba. Ibi tó ní ẹlẹ́ni jókòó jẹ́ ara ẹ̀ òun lẹ́ tí ń lọ ń pè yín àfáà pé ẹ lọ gbá Ìgbòho lẹ lọ gbá kíní lẹ o ẹ lọ ṣe kíní kan lẹ o. Òun kálukú wá ń sọ̀rọ̀ lórí Islam ẹ ń fi Kùránì parọ́ ẹ ń fi gbogbo nǹkan ṣe lórí Islam. Sunday Igboho Ọlọ́run bá sọ anú Al-Qur'ani Karim. Ọlọ́run ní la yastawi ashabun nari wa ashabul jannati ashabul jannati humul faizun. Sunday Igboho má fi àwọn àfáà yìí má fi wọ́n wé àwọn àfáà original. Tẹ́ bá wá fẹ́ sọ̀rọ̀ wọn ẹgbẹ́ ọ̀rọ̀ Islam yẹn ló ń dùn èmi lásìkò nísìn ẹgbẹ́ ọ̀rọ̀ Islam kúrò ẹgbẹ́ kúrò ẹ má jẹ́ kí wọ́n fi torí yóò padà di àbùkù wípé kí ló kan Sunday Igboho lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Tó bá ti wá jẹ́ pé Sunday Igboho ó fẹ́ dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ bá wa yọ Islam ẹ yọ kúrò àwọn Ọlọ́run ní la yastawi kò lè jọra wọn o. Ashabun nari èrò iná wá ashabul jannati àti èrò àlìjánnà ashabul jannati humul faizun àwọn èrò àlìjánnà àwọn ni wọ́n jèrè jù àwọn ni wọ́n jèrè. Ẹni Ọlọ́run wá dára wọn ìjà àfádà àti àtẹnìkẹ́ní àtẹnìkejì àtẹnìkẹta. Tó bá jẹ́ pé ìjà àfáà bá ń bẹ lára wọn ni kí ló lé wọn délé Sunday Igboho ṣèbówó ni ṣé wàá dà tẹ́nìkan sọ ní wọn pé ṣé wàá dámù iṣẹ́ àfọ́n wọn lè fi tọrọ wọn ó ní wọ̀ káìfà tààfò lè fà kírọ̀ wọ̀ láwùrọ̀ síkùn wọ̀ kọ́dìrọ̀ sáka àti yára wà lè kó tàfẹ̀lẹ̀ bá kí ló dé tẹ́yìn àfáà ń pa yóò ṣiṣẹ́ àfáà làwọn eléyìí. Sunday Igboho advice látọ̀dọ̀ mi sí yín ẹgbẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ẹgbẹ́ kúrò. Ṣùgbọ́n torí mo gbọ́ kílìpù kan tó rá ń wò yín ṣùgbọ́n àkọ̀wé pé wọ́n ṣe àwọn eléyìí ṣọ́rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn kọjá wọn táwọn eléyìí ń dá sí ọ̀rọ̀ ẹ̀sìn kọjá ẹ̀ àti gbogbo ẹnìkẹ́lẹ̀ àtẹnìkejì torí owó ni ó kálùkù wọn lé àtòrúkọ Ọlọ́run nísìn pín kàdàrọ̀ lọ́wọ́ akọ̀ǹkadẹ̀rẹ̀ ìkádàrọ̀ Ọlọ́run ti dúró lórí kálùkù òbúyàn ni ó ṣáyàn ni ó ṣe kinní kan ní kó
tọ́lọ́ba ló ga tó bá wá gbà bí èébú tó bá fi ga bó ṣe ga tó lè lọ padà wálẹ̀. ṣẹ́yìn ohun tó wá ń dùn mí ni pé Sunday Igboho wá ṣáwọn eléyìí ló kò lọ́mọ láàfáà ni ṣáwọn eléyìí láàfáà ìsìn tá láàfáà ìsìn ní gbogbo wọn. àwọn bàbá ńlá bàbá wa tí wọ́n ṣiṣẹ́ sílẹ̀ àwọn eléyìí sì ni wọ́n láwọn fẹ́ bàjẹ́. Sunday Igboho please and please torí ọ̀rọ̀ yóò lẹ́yìn tí bínú Ọlọ́run bá dé gbogbo yín ò ní dúró wò tán agbára wà ní kíní kan Sunday Igboho la hawla wala quwwata illa billahi al-azim. Òṣùpá náà tó máa ń gbọ́ náà ti kọrin ó ní bójéwé látún lọ lárọ́gbọ́n yẹn ẹ̀dá ṣèbọ́lọ́hun tó léwé lègbò ló fa ẹ̀ṣẹ̀ sí àṣà ìsòṣàdúrà lárọ́gbọ́n yẹn ẹ̀dá o ṣèbọ́lọ́hun ló ní gbígbà àdúrà yẹn gan láhùlà kò sọ́gbọ́n kan tí yẹn tún lè dá wala quwwata kò ságbára tí yẹn tún lè ní o àfàṣẹ Ọlọ́run tó ti wà lórí ohun gbogbo. Àti mo ìpánlé ní mí ní àti mo ya nǹkan ní wà ẹ̀mẹ́gbẹ̀ sọ́rọ̀ ẹ̀sìn lọ ló ń dùn èmi ṣíìtù mi mọ́ rí alifulani if mo pe níjọ́ wo ni nígbàtí mo gbogbo rẹ̀ gbà kí ló lè tó lórí Islam. Ó gbé kọ́ mi ọdẹ bẹ̀rẹ̀ sí ní ọdẹ ó pa fóònù kí ni kọ́ béèrè ni kò sí ìṣọ́kàn ni alhamdulillah. Ṣùgbọ́n ẹ̀ ti ń bá wọn lójú jẹ́ ní Islam àgàgà wà wáyé ẹ̀ ń bà wá náà lójú jẹ́ lórí kíni àwọn tà ní òwò orúkọ bẹ́ ṣe wáyé àwọn tà ní òwò owógun ẹbẹ́ ṣe wáyé Ọlọ́run sì kẹwọn. Eléyìí kó máa jẹ́ ti Sunday Igboho yọwọ́ yọsẹ̀ kúrò nínú ọ̀rọ̀ tó bá ti jẹ mọ́rọ̀ ẹ̀sìn tó bá ti gbé wá kódà káàfà kan wá bóyá torí owó tó bá ti gbé wá tó bá lágbára fún má bá pé mi ò fẹ́ ní nípinnu ọ̀rọ̀ ẹ̀sìn mi ò mọ Kùránì torí ò mọ́ táàfà kan bá sí tó bá sí kóró gbẹ́lẹ́ gbọ́rọ́bọ́ níbo ẹni kọ́rọ̀ pé Sunday Igboho máa wọlé àwàlẹ́ irọ́ ni ò tí bínú Ọlọ́run bá ní gbogbo yóò ní dúró wo Islam kọjá àwọn tẹ́ máa sọ pé ẹ̀ṣẹ̀ mùnẹ́fìkì rẹ̀ torí mùnẹ́fìkì rẹ̀ lè àti ṣítù mùnẹ́fìkì Islam ni sáyẹ́ àti mẹ́mẹ́ ìwọlé àfáàfù lánítẹ́ ló gbowó kò kọ́ tóun náà sọ pé no comment Ọlọ́run nìkan ní mùnẹ́fìkì Islam ní gbogbo yìí. ẹ̀wà ìjàwọ̀ tí bínú Ọlọ́run bá dé kò sẹ́nìkan tí ó dúró wò ẹ̀nà àṣẹ ìtẹ̀síkẹ́rà فما شاء أتعسى إلى ربي السبيل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.